ti wá kí Adam lọ́sàn-án. That's Genesis 3 from verse 10. Adam ti dá àdéhùn rú. Ó ti bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ sùn. Wàhálà ti dé. So wọ́n lè kúrò nínú ọgbà yìí dẹ̀ pẹ̀lú èpè. Wọ́n ṣépè fún. Ṣé rí nǹkan tá a wá lọ sí church kan ló lè ṣe. There is a difference between àdúrà àti ìre. Kí náà pè ní ìre? Kéèyàn súre fún yàn. Bàbá èèyàn ló ní ìre lórí ọmọ. Tí o bá ń lọ sí ìrìn àjò tó bá kúnlẹ̀ síwájú bàbá ẹ̀, bàbá tó bí ẹ tó bá sọ fún ẹ pé bó ṣe ń lọ yí ọ̀nà ẹ̀ á dá, wàá níláárí, wàá pàdé àwọn èèyàn rere, àwọn èèyàn ńláńláńlá wọ́n máa rọ̀gbà yí ẹ̀ká ṣe àmì kò fọwọ́ yẹn bọ́jú. Kò sí nǹkan tí ẹni tó bí ẹ ó ti lọ́ọ̀kì àdúrà ìre yìí sínú ẹ̀. Dẹ́ńtà ló ní àdúrà, ìyá èèyàn ló làdúrà, inú ọkàn ló ti máa sọ. Kò sẹ́ni tó fẹ́ kọ́mọ̀ òun ṣe ẹrú nínú àwọn obìnrin. Ojoojúmọ́. And when you go to the book of Genesis 27, from verse 18, ó ní mo gbọ́ pé bàbá ẹ lóun fẹ́ súre fún Ísọ̀. So eléyìí tó fẹ́ fi súre fún Ísọ̀ yẹn, irú ire yẹn, irú ẹ̀mọ́ ìwọ ni mo fẹ́ kó torí ìwọ ló súnmọ́ mi jù. Ó ní mọ́ mi, ó rántí pé irun wà lára ẹ̀mọ́ mi Ísọ̀. Tí bàbá mi bá, ó dẹ̀ mọ̀ pé máa ń fọwọ́ ra wá lára, tó bá wá lọ discover pé ẹ̀mí ò ń ṣe Ísọ̀. Àwọn ní èpè tó bá fẹ́ tibẹ̀ jáde, ó ní kó wá sórí mi. Àṣẹ òtún rí bẹ́ẹ̀. Then nígbà tí ìyá máa wá jẹ Ísọ̀, ẹ̀jẹ̀ Jacob, ìyá ẹ̀ ti kú. And that was Genesis 30 from 26, Genesis 30 from 26 to 10, Genesis 31, Genesis 32, and Genesis 33. In Genesis 33 from 6, 7, 8, 9 says, ó ní ọwọ́ tó ti bọnú àpè, ó ní kí ló fẹ́ fi ṣe àbúrò mi. Ìrònú bàbá mi ti ṣe fún mi. Ó kàn sọ jáde fún ẹni èmi ló fún, mo ti ní lárí. So ọwọ́ tó fẹ́ mú jáde yẹn má fún mi lówó nítorí mo ti ní tó. Then when you look at Genesis 49 from verse 1 to 5, ó ní Rúbẹ̀ ni bí mo ṣe kọ́ ẹ, bí mo ṣe tọ́ ẹ. Obìnrin tí mo ti gorí ẹ̀ ló tún máa ń wọ̀ ẹ́ lójú. Ó ní láti èní yìí lọ, ó ní wàá ga ọ̀tọ̀ òní tayọ. Wàá dàgbà òní ní foundation. Torí mo ṣe bà mí lójú jẹ́ tó wá sọ lọ́jọ́ yẹn rí pé ẹranko búburú ti pa Joseph nígbà tó gọ̀. So you see, so come to your question. Sí níbi tí Oyèdèpọ̀ ti ní agreement pẹ̀lú máa yẹn. À ń bẹ́. Then church is a clubhouse. Adébóyè ló dá Oyèdèpọ̀ ló dá nǹkan ẹlẹ́. Ṣé o mọ history kan ṣe bí ayọ̀ Oyèdèpọ̀? Oyèdèpọ̀ jẹ́ ọmọ ọ̀wọ́n láti ọmọ ojú Ọlọ́run. Muslim ni Christian lọ fẹ́, bàbá ẹ̀ ló fẹ́ràn ọmọ yẹn. Ó lóun fi ilẹ̀ pé kọ́ lọ́ máa ṣẹ̀sìn ẹ̀. Ìyẹn ìyá Oyèdèpọ̀. Nígbà tó wáyá, ìyẹn kọ́ la fẹ́ sọ lẹ́nu ìbọ̀dù máa kẹ́kọ̀ọ́ mọ̀. So ó wá ní ibi tó ti ń gbálẹ̀ ó dìlé àti rọmọ bí. So Kérúbù ayọ̀ ni Olúwa jíṣẹ́ pé màmá yóò máa bímọ kan o. Aṣọ fún gbogbo kúrò lọ́rùn ẹ o. Bọ̀dú gbogbo àgbáyé ló máa sìn. Gbogbo àgbáyé ló máa tẹríba wájú ẹ̀. Ibikíbi tó bá tẹ̀dó sí àwọn èèyàn máa bá kiri ni. Ṣùgbọ́n white ò gbúdọ̀ kúrò lọ́rùn ẹ̀ àtàwọn Kérúbù. So white tó wà lọ́rùn Oyèdèpọ̀ ní aṣọ funfun yìí. Then tie tó wà lọ́rùn ẹ̀ làmùrè. Ṣe ló fi síso àwọn ènìyàn. Lọ́pọ̀ ìbọ̀dọ̀ ẹyẹ ẹ̀mọ́ kankan. Ó ládéhùn. Then tó mọ bá ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn tó bá dé sáà kan. Ó yẹ ká yaṣẹ́ fún un. So nǹkan tẹ́yìn sọ ọmọ yẹn kò ní mímì. Ó lè ní kó máa lọ. Ó lè má pẹ́ tó yẹn náà kó ní kó máa lọ. Yes, kò ní kó kúrò láyé. Nǹkan tó ti kọ́ lọ́dọ̀ mi, go and do your own. That is it. Because he said in the book of John 8, John 8 and 9, then Luke 8 again, ó sọ wípé, ó ní aká obìnrin níbi tó ti ń ṣe àgbèrè. Ìyẹn ní John 8. Then again in verse 34 down, ó ní tí èṣù bàbá yín lè ń ṣe. You like to pick on things. Don't leave things to go. Kó lọ lọ́jọ́ tó kù fúnra ẹ̀. Téèyàn bá lọ sí sójà, wọ́n rìtáyà. Téèyàn bá lọ sọ́lọ́pàá, wọ́n rìtáyà. Téèyàn bá ṣe ìyàwó ilé pàápàá, ìyàwó ilé rìtáyà nínú ìdókùdó. Á lòun lọ tọ́jú àwọn ọmọ fóṣù mẹ́ta, ó ṣàkúrò lórí bẹ́ẹ̀dì ó lọ. Tọ́jú kan sábẹ́ ẹsẹ̀ méjèèjì, kò
kìíní kọ́ lọ́la máa ṣe kó máa yẹ̀ dìbí lọ mo ti lọ́ọ́ lù mí ṣé wọ́n máa lù mí ni so gbàtí kò bá pa tó ní kó lọ ṣe nǹkan tó ní ṣe kọ́ mo ti rìtáyà bàbá orílẹ̀ bí rí náà mo ra mọ́tò fún rábìtì mo ní kó lọ ṣe díẹ̀ torí ìgbà tó bá ti di pé àforíṣe àfọ̀rùnṣe Yorùbá ló ń sọ bẹ́ẹ̀ so má foríṣe fọ̀rùnṣe kú fún yàn lọ foríṣe fọ̀rùnṣe ìgbà tẹ́yìn náà kúrò lọ́dọ̀ bàbá àti ìyá yín ṣe bẹ́ẹ̀ parọ́ ni wọ́n bá kùnrin tarí tí wọ́n jọ ń lọ àwọn ọmọ skul wa ni kí ló dẹ̀ ń ṣe lọ́kọ́ wa ní geography àfìgbà tó gbé bọ́ọ̀lù dání wá tó gbé kùlé dẹ̀dẹ̀ bíi dẹ̀dẹ̀ búra kí ló tún ṣẹlẹ̀ òun ló fún mi lóyún mọ́ mi kò sọ pé òun ò ní fẹ́ ha wọn ò jẹ́ kó ń bèrè question tó fẹ́ bí ẹ́ so ṣé mo pé kí ló fi bẹ̀rẹ̀ wedding irọ́ lórí irọ́ lórí irọ́ lórí irọ́ lórí irọ́ lórí irọ́. Then when you look at the book of 1 Samuel, 2 Samuel 10, 2 Samuel 12, 2 Samuel 13 and 14, nígbà tí Dáfídì ò lọ sójú ogun tó rán Ùráyà lọ wàhálà ṣẹlẹ̀ ṣùgbọ́n ó yàṣẹ́ fún wọn kán lọ ṣe ọkọ̀ yẹ kó lọ. Then nígbà tó wá di Exodus náà Exodus 14, 15, 16 ó ní Mósè ó ní ìwọ yóò há dá rẹ̀ lágara ní iṣẹ́ yìí fún àwọn èèyàn. Then they distributed the power. But Ọlọ́run ló ṣe láì sọ fún un. So that's the biggest basic fact. He has the right to tell him to go. Tó bá tún ní nǹkan ṣe àtúwá. Ó dá kó lè kọ́wọ́ sí dá. Àwọn ibi omi náà ọ̀dọ́ ẹ̀ náà ti dìde. Gbogbo àwọn tó gbé mọ́tò àwọn níbi tó ti kàn wọ́n. It's into oil. Oyedepo is into oil. Oil magnate. Kì í ṣe church ẹnìkan ló ń ṣe. It's into different type of business. Only school. Ọdún gbà tó sọ lọ́jọ́ yìí pé Ọlọ́run ní kóun fowó kún school fees. Mọ́nítà ló gbọ́ lẹ́nu ẹ̀ àtọ́rí àwọn kan sọ káàkiri pé Oyedepo sọ pé Ọlọ́run ní kóun fi kún school fees. Ọlọ́run ní kéèyàn kọ́ school but kò sí nǹkan tó bá di kéèyàn bá fẹ́ ìmọ̀ kún ìmọ̀ so iye tó bá lóun fẹ́ tajà mú ẹ lọ bá ra tẹ́ ẹ bá dẹ̀ tún lè bá ra mú ẹ kúrò ń bẹ́ẹ̀. Kí wòlíì níṣẹ́ mi kò ṣe tó burú. Ẹ̀sà iye bàbá ló ń ríran. God will use you and allow you to your peace to do whatever you're supposed to do. Ṣé ìyàbá ríran gbogbo gbà wòlíì oníráyè àti wẹ̀? Yàtúbà wá jẹ́ wòlíì ìjọ sẹ̀lẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀. Síbí iṣẹ́ òtún ni bàbá Tibetan ṣe. Good. I have a factory for soap. The soap build this house. Spiritual soap. They build this house. Then mo tún wá sá fún owó. Tí bá ní kí n gbé sórí íńtánẹ́ẹ̀tì yìí sìn, ìrẹ́lẹ̀ tó fẹ́ kàn sìn, 10-story building, industrial building. But mo ń rò bóyá ọ̀rẹ́ la fẹ́ kọ́ sí, bóyá ọ̀rẹ́. Àbódì ayé. Àbódì ayé. So ìyẹn ibi tó ti ṣe candle, ibi tó ti ṣe búrẹ́dì, ibi tó ti ṣe biscuit, then ibi tó ti ṣe processing oúnjẹ táwọn ọmọ ọjọ́ máa export ẹ̀ lọ sí lóyìnbó. So wòlíì tí o bá níṣẹ́ lọ́wọ́ ńkọ́? Ẹ sà wòlíì láti níṣẹ́ lọ́wọ́ only set Paul and Barnabas for me. That is out of the Apostle 13 for the job which I have chosen them now. Then when you look at the book of Acts of the Apostle 9:1-10, that man going to Damascus was a judge. Was a judge. Then all the apostles, they have their job. Tent maker, this and that, and they have job. Then when you look at 2 Corinthians 6, no, 2 Corinthians 12 verse 6, then 2 Corinthians 12 verse 16, 17, 18, 19. Only àwa níṣẹ́ wa, a kọ́ láti fọwọ́ ṣiṣẹ́, a dẹ̀ já anybody lólè. Nínú nǹkan tó ń fi fún wa, a tún fi ta ìjọ kékeré, a fi ta wọn ṣe wọn lóore. That's what he said. Then ó ṣe yẹn ń sìn everywhere in the world. Tí mo bá tún wá fẹ́ lọ fún Walmart, àwọn ọmọ mi kan wà wọ́n dájú ìjẹ́ká bó ṣe fún Walmart. In a year, marry at least half a million to $2 or $10 million. So let me. Bàbá àdúpẹ́, àwa náà máa gba ọṣẹ Tibetan lónìí. So that is it. So when then again, nínú iṣẹ́ yìí, ó ní nínú iṣẹ́ rẹ̀ làwa ń yọ, nínú iṣẹ́ rẹ̀ làwa ń yọ, nínú iṣẹ́ rẹ̀ làwa ń yọ, bàbá wa súre fún wa. Then ó tún sọ̀rọ̀ ìwọ alẹ́ fi iṣẹ́ rẹ̀ sí Jésù, rò dájú ìjọ mímọ́, báwo ló ṣe nínú ọkàn rẹ̀ jọ̀wọ́ rò dájú ìjọ mímọ́. Torí ẹ̀jẹ̀ Jésù Kristi iyebíye, ìràpadà wá fàráyé. Ẹni tó bá gbàgbọ́ tó sí gbọ́ràn yóò rí iye ìjọ mímọ́. Ìwọ bá yẹ léketá bẹ̀lẹ̀ tán, rò dájú ìjọ mímọ́. So that's it. Then à ń dún oyè ní Kétu, à ń dún oyè ní Mẹ̀kọ́,
à ń dún oyè ní Ọ̀yọ́, à ń jẹ Aláàfin, kò sí lè tó kàn mí. ẹ bá wọn dúye. Mi ò tiẹ̀ ná. àti ẹ̀gbọ́n pọ́pẹ́ fún nìkan nínú yọ̀sẹ̀rẹ̀. ẹ sàn ilé san mi dòjòyè lọ. Then tó bá dẹ̀ lóbìn tó bá lóbìn tó bá pè lọ́wọ́ mi pé ẹ sà nígbà tí wọ́n lọ lẹ́ẹ̀kan àrílẹ̀-èdè kan máa sọ fún ẹ pé mi ò wó dáadáa ìwọ tó lè rí èlò tójú ẹ là sí nǹkan burúkú lọ́wọ́ dáadáa. Kó tó dé màá tíkẹ́ẹ̀tì rí. ẹ̀yin kì í rí obìnrin míì àfi ìyá àbèjì. Ìyá àbèjì bàbá mi ò ráyè ti anybody. Torí tó obìnrin àtọkùnrin ọlọ́mọláńké àtọmọláńké ni o. Tí ọlọ́mọláńké ò bá yà lọ́jọ́ búrẹ́dì ọlọ́mọláńké máa pa ẹni tó ń tí o. Ẹnì kan ti wà ní ìsàlẹ̀, ẹnì kan ti wà ní kó tó ti lọ tìbọ̀. Pàtó bá yà apá ayọ̀ o. Ìbá díẹ̀ là ń jẹ ní ajá tó fúnra ẹ̀ sí wíkú o. Tàbá ti bímọ tán ẹ̀fìdúkùdù lẹ̀ kò lè máa fírẹ́ṣì obìnrin kẹrẹ wọn rẹ́dì àti máa wọṣọ níwájú àwọn ọkọ wọn láràárọ̀ wọn máa rẹ́dì kiri bẹ́ni títa wíjí mú tó tó bá dọ̀rùn ún sùn yẹ kó dá mi padà pé ẹ̀sà kí ló dé tí ẹ̀rẹ́ ni bá sùn ní ọmọdún yan ní ọ̀tá ní òráyè ọ̀tẹ̀yìn mí kẹrẹ ẹ̀